الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. A kí gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé níbi tí Ọlọ́run kádàrá kí a ti máa gbọ́ra wa pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa A barakatuh. kí káàbọ̀ sí orí ètò yín ètò Al-Basira èyí tó máa ń gorí afẹ́fẹ́ ní dédé àkókò tí a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run. Àwa tí a jẹ́ olólùfẹ́ òdodo a kíra wa káàbọ̀ kí a fi ara balẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí lọ. Àwọn stars wa tí wọ́n fún wa lóúnjẹ mi gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ni Fadilatul Ustaz Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ falyatasharraf ma'juran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ tó gba mùsùlùmí ní àpapọ̀ à ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa bákan náà ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Àwọn tọ́lọ́ ń lò sábà bí wá sí ń gbọ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú. Iléeṣẹ́ Solution FM 93.9 ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà jóná o. Gbogbo àwọn tí iṣẹ́ ń bẹ̀ ọlọ́run bá ní fi àlùbáríkà sí iṣẹ́ wọn. Olùdásílẹ̀ rẹ̀ ọlọ́run má jẹ́ kí wọ́n lọ ẹ̀yìn wọlá àdọ́kànso rẹ̀ wọlá gbóná la ilaha illallah la hawla wala quwwata illa billahil azim. Jama'a ń ta fẹ́ bára wa sọ lálẹ́ tòní ń tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ó ń gbáyé lónìí tàbí ànábì ádámà ó ní nǹkan yìí ló ti bà ìgbésí ayé rẹ̀ jẹ́ tó jẹ́ pé kálukú sì ń ròyìn pé ayé kan ní í ṣeun tí ó mọ̀ yìí pé òun gangan lòun ń ṣera òun. So nǹkan tá a fẹ́ sọ lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù ilé òun ló ti dàrú lóríṣiríṣi ọ̀nà kan ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹlòmíì ni ló ti dàrú látara nǹkan yìí kí náà ní nǹkan tá a fẹ́ sọ òun náà ni inú bíbí ìbínú àtàwọn ìpalára tó lè ti bẹ̀ wá kí wá lóògùn rẹ̀ kí lóògùn rẹ̀ so tá a bá ti mọ̀ pé ìpalára ni ó ti bẹ̀ wá oríire kankan ò lè ti fi ìbínú wá so tí wàá mọ̀ pé ìpalára ni a gbọ́dọ̀ mọ oògùn rẹ̀ Islam provide oògùn kò sí ní Islam ọ̀sán tá a bá ń sọ̀rọ̀ oògùn kì í ṣe pé ká lọ gé orí epo eré ẹja la fẹ́ sọ o kí lọ́nà àbáyọ kí ni solution
gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ tí a wà yìí. So àkọ́kọ́ náà anabi wa sallallahu alayhi wa sallam ó sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kan tó jẹ́ pé tá a bá lè jókòó tì tá a lọ ronú sí jamaa a mọ̀ yìí pé wàláhì àwa mùsùlùmí Ọlọ́run fún wa ní nǹkan ṣùgbọ́n ó kú bá ṣe jókòó tì ó kú bá ṣe gba ọ̀rọ̀ ànábì gbọ́ ó kú bá ṣe lè mọ̀ wípé ẹ̀kọ́ ẹ̀sìn ló yẹ ká kọjú sí ayé láìkì ranù ayé láìkì nǹkan tí ò ní wúlò fún láyé àtọ̀run. So ibi tánàbí wájú ẹwà síhun ayé ò ní lọ bẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run fún ní jawami'ul kalimi ká sọ̀rọ̀ kínkínní kó nítumọ̀ tó pọ̀ Ọlọ́run bùn ànábì. So ọ̀rọ̀ tó jẹ́ pé yóò kéré báyìí ìtumọ̀ rẹ̀ ó wà pọ̀. Nínú àwọn jawami'ul kalimi rẹ̀ ànábì wa sọ àsọọ́lẹ̀ kan nínú àdìsí àbí Hurairah Imam Bukhari gbà wá ẹlòmíì tó yàtọ̀ sí Imam Bukhari ó gbà wá arákùnrin kan wá bá nàbí sallallahu alayhi wa sallam ó ní àwòsíìnì ìwà nàbì ṣe wáàsí fún mi. Inú ẹgbà wá mi tí ìmáàmù Tirmizi tí a gbà wá arákùnrin tó wá bá nàbì ó ní alimni shay'an ànàbì kọ́ mi ní nǹkan kan tó jẹ́ yí pé wala tukfiru alayya la'alli a'iyahu. In tí mo ní ọkọ mi jọ kì í ṣe nǹkan tí ọ wà máa da ọ̀rọ̀ lẹ̀ fún mi pé tó ṣe báyìí tó ṣe báyìí ìfẹ́ nǹkan tó pọ̀ ọ̀rọ̀ kékeré báyìí ni tí ó sì ṣe mí lórí ayé àtọ̀run. Nǹkan kékeré mo nídìí lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé kọ́ wá gbé nǹkan lákalẹ̀ kọ́ wá lọ kí wá máa múwèé adúkẹ́sà kí máa kọ́ ṣùgbọ́n nǹkan tí wọ́n kọ́ sọ fún mi yóò kéré yóò wà tó yẹ pé ń lè memorize ẹ̀ máa lè gbọ́ yé ń sì máa lò ó tí ó máa jẹ́ ọ̀nà àbáyọ fún mi bí gbogbo sí ayé mi. Ànábì kí lànàbì wàá sọ fún ànábì ní la tagdob má máa bínú tó o bá rí nǹkan bínú má máa bínú. Inú rìwáyà mi ó ní fàrọ̀ dáadáa mi rọ̀ọ̀rọ̀ ànábì wá bẹ̀rẹ̀ sí ní para rẹ̀ pé ní tí ń sọ fún ọdún pé la tagdob má bínú o má máa bínú o má máa bínú o má máa bínú o. Inú rìwáyà mi nínú ẹgbà wá mi Ìmáàmù Ahmad àwọn ní agbéléyìn wa wọ́n ní arákùnrin ó ní ìgbà tánàbí sọ̀rọ̀ ń tọ́ sọ mo wá lọ ronú sí i wípé mo ní kéèyàn ò fún mi lọ́rọ̀ kékeré tí ò ní pọ̀ tí mo lò nígbèsè má bínú lọ́wọ́ lọ sọ arákùnrin wa ni mo wá padà lọ ronú sí i tánàbí sọ fa ìdá àlègọ́dọ́bù yẹjìmá òṣàrọ̀ kullahu mo wá rí i pé àṣẹ ìbínú òun ló kó gbogbo aburú tí ẹ bá ní aburú kan bẹ láyé kò sí aburú tí ìbínú ò kò sínú a sì yànnàná rẹ̀. Wàláhì ọkùnrin tó sọ̀rọ̀ yìí orí rẹ̀ mọ̀ pé pọ̀ o ọkùnrin ọmọ ní làákàyè o làákàyè téèyàn fi ń de nǹkan mọ́lẹ̀ ó ní o torí pé ńgbà táwọn bí ń para nǹkan pé má bínú òun wá rí ká a jẹ́ pé ìbínú nígbà tó ń lọ stọ́dì òun wá rí pé ìbínú yajma'u asharra kullahu gbogbo aburú pátá ayé òun ìbínú kó sínú. Àwọn àáfà wọn jẹ́ kó yé wa wípé ṣe rí ìbínú ìta fi sọ pé gbogbo aburú ayé ló kó sínú wọn ní ìbínú dà gẹ́gẹ́ bí ọba ni ó wá jẹ́ ọba alábòsí ìbínú sẹ ó dà gẹ́gẹ́ bí ọba alábòsí aláìmọ̀kan fọmọ ànàbí Ádámù tó bá nírú rẹ̀ la. So torí pé ìbínú yusimul adhan ansima ilak ìmọ̀ ń di etí kúrò níbi kéèyàn gbọ́ òótọ́ ọ̀rọ̀ kó gbọ́ òdodo inú bíbí ni. Wàyúmìlì abisor àrùn yàtì delil kódà ìbínú a máa fọ́ ojú kó ń bi kéèyàn orí náà rí ẹ̀rí tí ó fi lè ṣe ẹ̀sìn rẹ̀ tí ó fi lè ṣègbésí ayé rẹ̀ tí ó dá wọ́n máa sọ nǹkan tí ó jẹ́ àǹfààní fún báyìí inú bíbí ni Yorùbá gan sọ wọ́n ní tínú èèyàn bá le tàbí téèyàn bá máa ń bínú wọ́n ní ẹ dákun ẹ sọ fún un pé kó má ṣiṣẹ́ o torí pé iṣẹ́ tó bá fogún ọdún ṣe ìjọ kan ìbínú ò fi dànù yọ ọ́ kàfínú da gbogbo ẹ̀rú nígbà bá yá ara rẹ̀ ó wà balẹ̀. So wọ́n ní ìbínú tá à ń sọ yìí ì máa ń fi ẹni tí bá ń bínú ìbínú gángan ì máa ń firú ẹni ṣeré bí ìgbà tí ìjì bá ń fi gbogbo ogi oko ṣeré tí ọkàn máa gbáyàn sàn. Àwọn àáfà wọ́n ní sẹ́ rí ọkàn tẹ̀ ń wò ó mẹ́líkùl àdọ̀ òun ló jẹ́ ọba fún gbogbo ara ọkàn wa òun ló jẹ́ ọba ara ọkàn. Ṣé àpá ànábì sọ yìí pé àlà inna fil jasadi mudghatan ànábì gan sọ ó ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ọ ṣe rí inú ara yín o bá sí ẹran kan bẹ́ẹ̀ tí bá sí ẹran yẹn bá ti dá gbogbo ara yín ti dá tí bá sí ẹran yẹn bá ti
lè ṣàìsàn gbogbo ara yín lọ ṣàìsàn ànábì wa ní kíni òun náà ní ọkàn so àwọn àfọ wa ní ìdá nígbà táwọn bí pé ọkàn ní bá sí ẹran tó yẹ pé tó bá ti dá a jẹ́ pé ọkàn òun lọ́ba gbogbo bọ́dì òun lọ́ba ọwọ́ òun lọ́ba ojú òun lọ́ba orí òun lọ́ba ẹsẹ̀ wàlìjàwárìhù sẹ́ni gbogbo oríkèéríkèé ara yòókù jùnúùdùhù wọ́rọ̀ àyàhù àwọn ní ẹ jẹ́ ọmọ ogun ọwọ́jọ́ ọmọ ogun fọ́kàn ẹsẹ̀jọ́ ọmọ ogun fún gbogbo àwọn tí ń darí pátá ònu fa in tọ́ọ̀bà lìmọ́líkù tọ́ọ̀bà tí jùnúùdù wọ́rọ̀ àyà tí ọba tọ́jọ́ kàn tó bá ti lè dá gbogbo tí ń darí pátá iná ní ọ̀dà ṣùgbọ́n wàyí kọ́bùsà lìmọ́líkù kọ́bùsà tí jùnúùdù wọ́rọ̀ àyà tí ọkàn bá ti lè ṣàìsàn tọ́dọ̀tí gbogbo ara yòókù náà ti bàjẹ́ náà kí wàá ní ta fẹ́fà yọ̀ bẹ̀ ni pé fa intama kana lè gọ́dọ̀bù mínà lè kọ́líbì ẹ̀nà àkàsà àlàlì jàwárí ibi sóòrà tí ń kọ̀bí à. so tí ọba jẹ pé ìbínú bá ti wá lọ wọ inú ẹ̀mí tọwọ́ inú ọkàn gbogbo oríkèéríkèé ara yòókù yóò change kì í ṣe ara yẹn ò lè jẹ́ ara gidi mọ́ ẹni tí ìbínú bá ti jọba lórí ẹ̀mí ẹ̀ tí ìbínú bá ti lè jọba lórí ẹ̀mí ẹ̀ kódà nǹkan tẹ́yìn rò ní nǹkan àtìjú kò ní ríro yáà ríro odidi bá lélẹ̀ ìwọ náà wò sọ́dà ronú ara rẹ̀ wò sọ́dà pé ìyàwó rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò àmọ́ sọ fún ọ pé ṣẹ́gbọ́ adúrú yín tọmọ ti wà ní secondary school kódà bí ó secondary school torí di bá lélẹ̀ wá ń fi ẹgbẹ́ aléyàwó káàkiri àdúgbò wọn ń pe aláàjì ọ̀nà ẹ̀fílẹ̀ yóò jẹ ìyàlá lẹ̀ sí nǹkan rí inú dídí àgbàlagbà orídìí àgbàlagbà ibi tí ń sá lọ bẹ́ẹ̀ ní ṣòkòtò ń jábọ́lẹ̀ nínú àwọn ìlú ṣeréṣe ni ṣé ìwà rẹ̀ nu torí pé ọba ara ti bàjẹ́ ìbínú ti gbanú ẹ̀mí yẹn ọwọ́ àná tán gbogbo ojú rẹ̀ bẹ́rẹ́kẹ́tẹ́ òun náà tó wá ń gbé lọ hospital sọ ẹkú gbogbo náà gò at that age wọn náà wọ́jọ́ orí ẹ so in tí àwọn àáfà tí wọ́n ń sọnù ló fi jẹ́ yí pé téèyàn bá ń bínú ẹ rí i pé kódà nígbà tá a bá débẹ̀ torí pé ọ̀rọ̀ bínú yìí ó lè jẹ́ odidi oṣù kan láàfi treat ẹ̀ nígbà tá a bá débi àwọn symptoms ṣe àpá àwọn dókítà tí wọ́n bá rí yàn wọ́n yọ bí wọ́n ti máa test ẹ̀ wọ́n ní ká ọ̀dà ń pè nǹkan báyìí ń ṣe yín nínú àìsàn ọ̀dà ń ké so tá a bá rí yàn tí bá ń bínú àwọn kan bẹ́nu ara rẹ̀ tẹ́lẹ̀ fi mọ̀ pé lágbájá yìí máa ń bínú tọ́lọ́ bá fún yàn ní fi rọ́ọ̀sà so àwọn kan bẹ yóò ti change inú àdámọ́ tọ́lọ́ ń dámọ́ ànábí àdámọ́ tí bínú yẹn bá ti lè pọ̀ tó dé level kan inú àwọn táwa fẹ́ sọ ni pé a ọkọ sọ fún wa kí là ń pè ní ọ̀nà mélòó ni ìbínú pín sí àtàwọn orípa rẹ̀ kí ni tí máa ń fa ìbínú àwọn okùnfà nǹkan wo ni máa ń fa ìbínú kí ni ọ̀nà àbáyọ ẹni tí ọba ń bínú bó láàṣẹ bá lò tá a fi lè járáǹkẹ̀ wálẹ̀ tí ó jẹ́ pé ara rẹ̀ ó sì kí ni o tí ó fi balẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí àárọ̀ àgbéyẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé a ní ọ̀nà mélòó ni ìbínú ló pín sí ká tó lọ bẹ̀ wọn a kọ́kọ́ lọ síbi wípé zammu lè gọ́dọ̀ bí fìlì jùmùlà sẹ́ẹ̀rí ìbínú lódìdí lákàpọ̀ ìsìláàmù bẹ̀lú àtẹ́lù ìbínú ìsìláàmù kọ́kọ́ ká kọ́kọ́ wò ké tí ẹ bá ní lágbájá ìtì lè bínú jù nǹkan tí ọ̀dà ni àwọn àfáà jẹ́ kó yé a pé sẹ́ẹ̀rí ìbínú ẹ̀ta para kan nínú náà ni ibẹ̀ ni wọ́n ti mú ìbínú wá so ìtí ẹ sì ń pè ní iná nì kọ́kẹ́dò blablablablablablabla yóò da gbogbo nǹkan rú òní ọ̀dọ̀ ẹni tí ìbínú sì wà lọ́dọ̀ rẹ̀ èṣù ni inú náà ni ẹ ti dá torí fún rẹ̀ náà lọ sọ wípé nígbà tí Ọlọ́run sọnù Al-Qur'ani fún wa Suratul A'raf èṣù ń sọ yí pé ìwọ Ọlọ́run khalaqtani min nar inú náà ló ti dá mi ó sì dá Ádámà nínú kíni o nínú ẹrọ̀fọ̀ kí ló fà ń gbọ́ Ọlọ́run ní kí ànábì Ádámà káwọn mọ̀lẹ́kọ̀ ò forí balẹ̀ fún ẹ jẹ́ n kọ́kọ́ yọ ẹ̀kọ́ kan fún abẹ́ wọn gbogbo ẹni tí bá máa ń fi nǹkan kankan yọ ọyàn kódà kọjá ẹni tí èsì ẹ lẹ́sìn rẹ ní àdánwò kan bá ṣẹlẹ̀ sí má fi yọ ẹni tí bá máa ń fi nǹkan yọ ọyàn pé ànábì lọ sọ bẹ́ẹ̀ o tàyírù là ń pè báwọn ẹni tí bá àyàrá èèyàn lórí nǹkan kankan tí ń bẹ lára ẹni tó wá fi ń yọ tó fi ń pa kéèyàn ò tó jáde láyé irú àdánwò wọn kan yàn ẹ máa gbọ́
àwọn àfáà ní tó bá fi jẹ́ pé àwọn mọ̀lẹ́kà gan ò mú jẹ níwájú Ọlọ́run wọn ò mú jẹ níwájú Ọlọ́run kí nìdí nígbà tó Ọlọ́run ló fẹ́ dá wa ọmọ ànábì Ádámà àwọn mọ̀lẹ́kà wa ń sọ pé ó sì àdọ́mà ó sì àdá yàn àwọn tó jẹ́ yí pé àtẹ́jáàlù fi máa ń yẹ síkù dìmá àbí máa ń yú sílù àbí ọlọ́ni wà á ti kọ́ lọ́rọ̀ búkà máa ń gbé láti bẹ̀ wà á ti kọ́ lọ́rọ̀ búkà lil malaikati inni ja'ilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dìmá ibi tí wọ́n fẹ́ lónìí. ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون Amẹ́ríkà ní Ọlọ́run ó sì á dá sórílẹ̀ máa ń yúsìlù fíyà àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ lóòótọ́ ní wàyẹ̀ wà lára àwọn ẹ̀dá tọ́lọ́run fẹ́ dá torí àwọn àjẹ̀nù tó kọ́ lólẹ̀ kì í ṣe pé Amẹ́ríkà mú máa kọ̀kọ̀ torí àwọn àfọ̀nímọ̀ kọ̀kọ̀ lè fẹ́ bọ́ bẹ́ẹ̀ tí wọ́n ní ó nó sàmẹ́ríkà gọ́ọ̀mẹ́ntì ọ̀sẹ̀lẹ̀ tẹ́lọ́lọ́ nìkan lọ́mọ́ntì ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní past experience ni past experience ni pé àwọn kan ti lórí ilẹ̀ síwájú tí àwọn àǹjẹ̀nu wọ́n balẹ̀ jẹ́ ni so àwọn abẹ́ máa fi hàn pé ṣé báwa tá a dá ni àwọn dáńtí àná àwọn dá wọn tí ìbá ṣe pé wọ́n jẹ́ màláíkà lọ́lọ́run ò fi jẹ́ kó jẹ́ pé irú ìbàjẹ́ yẹn ó ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run á wò ká torí pé àwọn ń tiẹ̀ inú ìmọ̀lẹ̀ Ọlọ́run ti dá wọn ẹni mímọ́ sì ni wọn èsì ìyapa àṣẹ Ọlọ́run ṣùgbọ́n tẹ́ wá ṣeun ìwà jẹ́ kẹ́ ẹ yẹpẹrẹ ẹ wàá foríbalẹ̀ fádámà nígbà pé mo gbà lọ́gà kẹ́ ẹ tó lè máa jẹ́rú èmi Ọlọ́run tí ń yọ́nú sí yín ìrùpá gẹ́ẹ̀tì àárín wọn kẹ́ ẹ tó lè máa jẹ́rú tí ń yọ́nú sí ẹ kọ́kọ́ foríbalẹ̀ náà torí pé ẹgbà fọ́gà yín torí ká jẹ́ màláíkà ni o tó bá jẹ́ ẹ̀dá lọ bá fi ẹ̀dá ẹgbẹ́ rẹ tó fi àdánwò kan yọ kó o tó jáde láyé irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí ọ kódà béèyàn ṣe lè rí ọ jẹ́ má fi àdánwò yọ̀yàn níta bá débẹ̀ ni pé èṣù gángan sọ nínú àyà pé ìwọ Ọlọ́run dá láti inú nánà ọ̀dádàmọ̀ láti inú yẹ̀pẹ̀ ànábì wa sọ fún wa wípé innal ghadaba mina shaitan ṣe rí ìbínú ọ̀dọ̀ èṣù ní ti wá làwọn afáàfin ní ẹ̀ta para ní ìbínú nínú ẹ̀mí ńlọ́wà ànábì wa ní wa inna shaitana khuliqa min nar ẹ sì máa wo èṣù tẹ̀ ń wò inú náà wọ́n ti dá so ẹ rí i pé ìbínú ńgbà tánàbí ti fi ìbínú ti sọ̀dọ̀ èṣù a jẹ́ pé ìbínú èsì nǹkan rẹ̀ tí Islam bẹnu ẹ̀ lu àtẹ́lù ni kódà nínú àdìsí mi tí Abi Sa'id al-Khudri ànábì ní àlà innal ghadaba jamratun tuqadu fi qalbi ibn Adam ṣé ẹ rí ìbínú tẹ̀ ń wò yìí ògo náà kan ni tí a máa ń kó wọ́n ń kó ògo náà wọ́n ń dáná sí i nínú ọkàn ọmọ ànábì Ádámù ní ẹ̀ sì fògo náà sí tí wọ́n bu petrol sí kọ́ máa jò ló jẹ́ pé ẹni tí bá ń bínú tó bá ṣe dábàá yìí yọ gbúrúrú gbogbo kéde òṣùlá ìlà kí gbogbo ọ̀dàrú jàmáà ẹjẹ́ asára fún bínú ẹjẹ́ asára fún kéèyàn ò bínú àwọn àfa wa Ibn al-Qayyim al-Jawzi alayhi rahmatullah wọ́n ní dakhala an-nasu an-nara min thalathati abwab àwọn èèyàn wọná lálìkì àmọ́ ọ̀nà mẹ́ta ẹnu ọ̀nà ilẹ̀kùn mẹ́ta ni wọ́n bá wọlé ẹnu ọ̀nà ilẹ̀kùn mẹ́ta òun làwọn èèyàn ọba wọná lálìkì àmọ́ ẹnu ọ̀nà ilẹ̀kùn mélòó ẹnu ọ̀nà ilẹ̀kùn mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ báàbù ṣubú àti àwòrán fatisha kánfì dinillah àwọn èèyàn kọ́ bẹnu ọ̀nà ìrújú ṣubú ìrújú tí ẹ bá wẹn tí ó wọná ìkànnù mẹ́ta ìní ògbẹ wọná àkọ́kọ́ ń bẹ̀ ní ìrújú kẹwọn pé àmọ́ bóyá àlàálì ni àmọ́ bóyá aráàlú ni yóò sì máa rọ́ọ̀lù àwọn ṣubuhat àwọn ìrújú ni ọ̀wà máa mú sí èméjì ń pẹ̀sì pé ìyìn ẹ̀já wo ọlọ́run ló tó sọ báyìí bí ló fi jẹ́ kó gbogbo táwọn àfáà ń dá lásìkò sí tí wọ́n mọ ẹ̀yìn náà wò sọ́nà náà kọ́ ló tó sọ báyìí bí tẹ́ ẹ̀sìn ọ̀wà fẹ́ dàrú mọ́ ọ lójú ọ̀wà máa mú èméjì ibẹ̀ ẹnu ọ̀nà ilẹ̀kùn kanu táwọn èèyàn gbà wọlé ẹlẹ́ẹ̀kejì báàbù ṣáhàwàtìn ojú ọ̀nà ṣáhàwà adùn àwòrán sátítà kìdímẹ̀lì àwa aláàtọ̀ àti ìwà màdọ́ọ̀tìhì ojú ọ̀nà adùn yẹn ó ní pé gbogbo ntẹ́mi ń fẹ́ shahwat yodoyede yóò sì ìyún ni ó wà máa gbé kéèyàn máa gbé ìfẹ́ ẹnu lórí títẹ̀ láṣẹ Ọlọ́run pé in fact tí bá ní kí téèyàn bá ní kóyàn tẹ́ láṣẹ Ọlọ́run bí irú nǹkan tá achieve yìí á nílé rí achieve ṣẹ́ni pé ṣàìtàn tí mo bá irú nǹkan tá à ń rí jàǹfààní á ní rí jàǹfààní because
ẹ̀yin náà wo kí ọkàn wa lọ wá daṣọ bòyàwó ẹ̀ lójú ẹ wo sóbìnrin ò ní ṣiṣẹ́ ní at least òmìnira sàlẹ̀ gbọ́dọ̀ sí kíní kan ẹ̀yin náà wo táwa wo ní ìsìn kí la burú bẹ́ẹ̀ weekend ní náà ká ṣe fàájì ní club house ká gbọ́ ti síwájú kí la burú bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tó ṣiṣẹ́ ọgbọ́dọ̀ lásìkò kẹtí ọjẹ́ gbádùn ká shawat gbọ́dọ̀ yẹn sì lè wà láyé tí ó níyàwó tí ó ní lálẹ́ ìyá aláàánú ni kì í sálẹ̀ náà àwọn ọmọ kẹlẹ̀ yóò sá máa gbádùn náà rẹ̀ shawat so ilẹ̀kùn kejì nu so ilẹ̀kùn kẹta nínú àwọn ilẹ̀kùn tí àáfàá wa Ibn al-Qayyim al-Jawzi tí a ń sọ wọ́n nílẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta táwọn èèyàn bá wọná níjọba ìkàmà òun náà ní báàbù gọ́dọ̀bìn ilẹ̀kùn ìbínú ní gbùrùgbù àwòrán sátìlẹ òdùwánà aláhọlìkìhì ìyẹn ní máa ń fa ọ̀tá fún ẹ̀dá ọlọ́run tọ́lọ́ ń dá tí ìbínú yẹn bá ti dé báyìí ẹ máa múra yín lọ́ta ni ìyí tí ẹ̀bà lágbájá ṣe mọ́ kò sí ní tẹ́lẹ̀ sọ àlejò sí ìjà yóò lè parí mọ́ ọkọ àtìyàwó kálukó tùká kálukó tùká gbogbo ẹ̀ torí pé ìbínú tó wá ti pọ̀ jù ní tí ó máa fà ní ọ̀tá wọn ni ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ kó ń bu ní burúkú ni ó ní tí máa rẹ́ni bọ̀ mo lè sàrádà mo lè sọ́pa tí wọ́n ti mí lọ ẹ̀yin náà ti wọ̀ kí lákàá mi ti lọ àwọn àgbàlagbà wọ́n ní ẹ̀dá tí èèbá gbórí ìbínú ronú àṣìṣerú wọn máa ń pọ̀ ìbínú nature ni tí máa ń wá fún mànàbí àdámà ṣùgbọ́n tó bá wá bóun ló sì lè borí rẹ̀ làlábí sọ yìí pé laisa shadid bisur'a kì í ṣe ń tá a lè pè ní akin òmìrán ẹni tó lè jà òun lẹ́ni tó lè làyàn mọ́lẹ̀ tó lè fún yàn lẹ́sẹ̀ tí gbogbo yín ọ̀yọ́ tán tí ó nẹ̀yàn bí wèrè tí ó nà nínàkúnà ànábì ní alágbára kan innama shadid ẹni tá a lè pè ní alágbára man yamliku nafsahu inda al-ghadab òun náà lẹ́ni tó lè control ìbínú rẹ̀ tí ó lágbára lórí ẹ̀mí rẹ̀ tí ìbínú bá dé alágbára nu kì í ṣe alágbára lẹ́ni tó lè lù yẹn 1 million ẹni tá a lè pè ní alágbára lẹ́ni tó jẹ́ pé ìbínú dé yóò sì control rẹ̀ pé kò sí wàhálà ẹ ní máa rí kọ́ á máa ká ríbọnú kó ní kí ló dé kó ní wàláyé gbàlẹ́gbà tí mò ń bínú o náà ní ntí ẹ̀ mọ́ gbà tí ó gba àwọn ọ̀rọ̀ yẹn jábọ́ lẹ́nu mi gan inú ló bí mi jù inú ti bí mi ni so eléyàn kò dé ṣẹlẹ̀ àwọn àfa wa ni a fẹ́ mọ̀rọ́ tí bò lè gọ́dọ̀ àwọn levels pèpele tí ìbínú ṣe kí ni o tọ́ ní tí ìbínú tọ́ wà á mọ irú ẹ̀dá gan sẹ́rí ìbínú àbáwọn ẹ̀dá tí ń bínú gan á mọ̀ wọ́n ní ìsìn ẹni ń bẹ àwọn àfáà ní Ọlọ́run dá ẹ̀dá lórí pèpele tó yàtọ̀ síra wọn ń bẹ nínú ẹ̀dá Ọlọ́run tó jẹ́ pé àlìbàtí olùgọ́dọ̀ a máa pẹ́ kó tó bínú ṣùgbọ́n sẹ̀rí olùfẹ́ ìwà rújò tó bá ti bó ṣe pẹ́ bínú tó bá bínú tán yóò ilé tè máa ń padà nǹkan ètè máa ń tẹ́lẹ̀ mi ẹ̀ yóò pẹ́ kó tó bínú kẹ́ ẹ̀ tó rí ìbínú rẹ̀ yóò pẹ́ àmọ́ tó bá tún ṣe á bínú náà ilé tè máa ń sàmójúkò ẹni àkọ́kọ́ nu ìran kan nu inú àwọn àárín èèyàn máa wo ibi tí wọ́n bá bìlọ́ǹgì sí o sẹ́ńtì máa ń pẹ́ bínú tètè máa ń gbé bínú mi padà tí bínú yẹn bá dé tí ó mójúkò ṣe ni ọ́ number 1 nu. Number 2 wà mí ní hum ń bẹnu àwọn èèyàn sẹ̀rí olùgọ́dọ́bì kí nǹkan bá ti tó kẹ́ni yóò ti sáré bínú sẹ̀rí olùfẹ́ ó sì máa ń tètè ṣe kí ni ó tètè padà yóò tètè bínú yóò tètè padà hábi ibi tìlíkà nìyẹn fatilika bitilik so bó ti sáré bínú náà ni ojú ẹ̀ ló ti bínú pé ibi ó ti bínú náà lọ́mọ ọ̀tá bó ti dálẹ̀ wórówóró ó ti dálẹ̀ tán náà nù ọ̀tán ó di nínú mélòó èwo lẹ́yìn bílọ́ǹgì sí dádì alájì èwo lẹ́ bílọ́ǹgì sí ẹ̀yin náà bíra yín lérè ẹlẹ́ẹ̀kẹta wà mínihùn sẹ̀rí olùgọ́dọ̀ àwọn èèyàn kan bẹ wọ́n yára bínú bá jẹ́ tó bá ti ṣẹlẹ̀ báyìí wúrúwúrúwúrú bàtí olùfẹ́ yìí kì í tó wá tán lójú ẹsẹ̀ ó ní sẹ́dọ̀rọ̀ kí mo ti rẹ́rìn lẹ́ẹ̀kan wà láìkì tán ọmọkàrẹ́ rìn ní sísí náà fi mu ní àlepò tán wà láàsì wà lẹ́nu oṣù mẹ́ta lónìí èmi ike ìtánù mi ọmọ mi ní ọmọ lọ́ba ń gbéra rí wà yóò wà gbéra wọ̀wù 1974 babalágbájá sẹ́mi sórí pé ní mọ́kọ̀ yìí January 3 1974 bá ní gan wọ́n sẹ́mi tí mo kọ́ lẹ̀ yẹn ọ̀wá sọ pé kí lórúkọ rẹ̀ bó tán nínú ìwé bí ìwé ìjóná ó wà lórí mẹ́mórì mi màmá sọ dé ti dẹ́tẹ́ ní
kó tó lọ ní dáyàrí irú eléyàn pamọ́ nù lé ṣé tó ọmọ máa ń sínú. so tábà wá wò àwọn àfáà ní inna khayra awùláì ẹni tó lóore jù ní gbogbo àwọn tá a dákọ̀ yìí ẹ̀yin náà wò ta lẹ́yìn náà lè mú nínú ilé alájà ó bínú ó sì dọkọ orógún àdẹ́nìkan ọkọ rẹ̀ fẹ́ẹ́ fẹ́yàwó kejì ó ti wá gbúrò pé ṣe nígbà tó fáìn ni ọmọ sọ pé kinní ẹ̀kọ́ gbóná ti ń ṣe lọ́wọ́ lórí kinní fọmọ tí ń gbé lọ́wọ́ yìí ọ̀dà lẹ́ńtà ń wí yìí ni ẹ̀yà lẹ́ńtì mọ̀ ń sọ ibi ojú lọ́fẹ́ dà sí àfáà ti gbé ẹnu sọ́nà wọn báyìí ẹ̀kọ́ gbóná dàbí ogbórun gbọ̀nmọ́ bíi ẹ̀kẹ́ báyìí ó bo tòróró ni so oríṣiríṣi so àwọn àfáà ní ẹni tó lóore jù ń bí wọ́n tá dákọ̀ ẹ̀ ó ní bàtí olùgọ́dọ́bì ẹni tí máa ń pẹ́ bínú sẹ̀rí olùfẹ́ ìwà rújò yóò wá tètè yóò pẹ́ kó tó bínú tó bá bínú náà pápápá ìbínú yẹn ti tán òun ló lóore jù náà mẹ́tẹ̀ẹ̀ta èyí tó burú jù ń bẹ̀ sẹ̀rí olùgọ́dọ́bì ẹni tí ó yàrá bínú bàtí òrùjù yóò tó wá pẹ́ bẹ́ẹ̀ ni pé ṣé kò tán ni pé wà láìké tán ìbá rẹ́rìn inú mi burú inú mi ọ̀dá mọ̀kàn rẹ́rìn ní ike tánú mi yóò ní dáàdi wo ló fi jọ ìdílé wa bá ṣe máa ń ṣẹnu nǹkan burúkú lẹ ní ìdílé yìí kò dáa wọ́n kó òun ti wá wò pé sí nǹkan rí lẹ ní ìdílé yìí ṣe táwọn náà ọmọ jogún bá ní kásì lọ mọ̀ pé ọ̀gá ntẹ́sù máa ń fẹ́ dálẹ̀ láyé ànábì ti sọ fún wa pé inna shaytana qad ayisa an ya'budahu al-musalluna fi jaziratil arab ànábì náà yín sàbí ìnẹ́jì ń sọ fún yín èṣù ti lùsì òpù yìí pé wọ́n wà gbé òòṣà kalẹ̀ tí wọ́n máa jọ́sìn fún ní Arabian Peninsula ànábì ní kò lè ṣẹlẹ̀ òun gá ti mọ̀ kí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n o walakin fi tahrishi bainahum èṣù ó máa mú yín níbi kó máa dá ọ̀tá lẹ̀ láàrin yín ilé ọmọ ilé lọ́ta bẹ́lẹ̀ bá kọ̀rẹ́tì ilé kò ní rí sí pé ó kọ̀rẹ́tì òun ni yóò rí sí pé kiri kan ìdí mi wọn sínú ẹ kàn mọ́mọ́ra yín lọ́ta lórí trivial issue yóò sì máa dọ̀ta èṣù yín tẹ̀sùn ọmọ fi mú yín nù ẹ̀dàkùn kọ̀rẹ́tì sí adé tó bá nítorí mò ń ṣe kọ̀dá òkè kò sí wàhálà nítorí gbọ́ ètò ẹ̀ máa ṣe ni sọ wá ní dìjà kò dìjà tí ẹ bá ti ṣe pé ntẹ́rì wà fún ntẹ́rì bá wà fún kódà bẹ́ẹ̀rì wà fún ọ̀ọ́ka ẹ̀rí ti ẹni pé ẹ̀rí báyìí lọ́ta kó pé ká má ṣe mọ́lúdì ẹ̀rí báyìí lọ́ta kó yí pé kò sí náfìlà new year má yẹn náfìlà new year o ṣé o ti gbọ́ máa kẹ́ra ń lọ kíní kan 31st ẹ wá ń rọ mí lọ bìkan àbáwọn náfìlà ajá àbádì kan bẹ ẹ̀wọ̀n ti ní apàdé kẹ́ ẹ rọ mi wá wàláhì kò sí inú ìsìlámù kò sí bẹ́ẹ̀ kò sáfà nǹkan tí ó rẹ̀ rí ilé yàn ní tí ọkà àṣọ ní kẹ́yìn náà ewu tá a bá wòlù tá à ń gbé orí tó a ti ń gbọ́ tá a bá wòlù tá à ń gbé ṣùgbọ́n bá yọ sàn òòlì àmọ́ lójú ọ̀nà kọ́ wá ní ẹ ṣé wàá sọ fún kókò sí náfìlà kíní kan á kógìbò yẹn lójú ọ̀nà ni wọn ọ̀ràn lé yàn òòlì kógì ó sì kógìbò wọn lójú ọ̀nà tí ẹni kọ́ ọ sọ tó wá dáàdì kàmọ́ sọ ọ sọ lọ́wọ́ ó bì wọlé rè àwọn tó gbọ́ wọn àbẹ́rẹ́ pé sọ ọgbọ́ oní ẹ̀hán ọgbọ́ kíláàsì tó fi tẹ̀lé torí pé mo wò pé ẹ̀mọ̀ kásìkò gbà náà nígbà wọn tó sọ pé epo ọ̀wọ̀n January máa wò pé bá ta bá ṣe náà fílàmù jùmọ̀ lè kó fi rọ̀ ṣùgbọ́n tọ́lọ́ bá sì gbà wọlé tí wàá sì gbà wọlé mo sáà ń pè kó sì rí ìrọ̀nà líkà mọ́ lọ tó ṣe láyé kò sí ọ̀dà náà lọ padà wá lọ tó ṣe tó ṣe wọ́ ọ̀dà ọwọ́ ti gbé tí ọ̀dà déwájú Ọlọ́run ṣùgbọ́n rọ̀ bíkà ni ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ bá jáná àjàntí èlé ó di terere ẹ̀ńtọ́rọ̀ bá sì jẹ́ sáré jẹ náà wálé alihamdu ìyẹn ò sí gbogbo ẹnìkọ̀ọ̀kan lọ́n sì fààyè ẹ̀ lẹ́nu ná lọ́fààyè ẹ̀ lẹ́làlíjẹ náà so ẹ̀ńtọ́ bá wọná dọ́bù ìyà ni ọ jẹ ẹ̀ń bá wà lìjẹ náà dọ́bù gbádùn ni so ayé ẹnìkan èmi ó lò mọ́ tèmi lálìjẹ náà ayé tèmi nù náà ẹnìkan bá mi lò so àkùmọ́dàdà àkú tèmi dire ìwọ́tọ́ wáyé pé ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wá fẹ́ mú kó wọn mú tiẹ̀ èmi ọ wà lìjẹ náà inshallah so ẹ̀ ń bá fẹ́ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ó lè máa sọ gbogbo nǹkan dáadáa máa fẹ́ nu pé dáadáa ni mo fẹ́ nu pèkèkúpè sínú ìgbésí ayé rẹ̀ ẹ̀kẹ́ àwọn ọmọ àlìjẹ náà irọ́ wọ́n wá yọrọ ẹ̀kọ́ mbẹ́ àwọn ọmọ àlìjẹ náà wá àwọn ọmọ àlìjẹ náà so mo bá ní àwọn ọmọ àlìjẹ náà ṣèwé sọmọ àlìjẹ náà ó pè mára ẹni àwọn ọmọ àlìjẹ náà yóò bá ní àpè mára lèèyàn pé tèmi dire náà kéèyàn máa bínú síbi tí èsì òdodo ìsìláàmù tó bẹ lu àtẹ́lù so kéèyàn máa bínú fígẹ́rẹ̀ hàk so ó sì yẹ kéèyàn ó tè máa gbé bínú mi tí àpá ti sọ tẹ́ni ìsìn náà àwa fẹ́ lọ síbi wípé àwọn àfa àwọn jẹ́ kó yá pé sẹ́ẹ̀rí kèfèrí tẹ̀ ń wò wọ́n ní orígun rẹ̀ mẹ́rin ni àríkánù lè kúfúrì àdúbàtún orígun mẹ́rin ni kúfúrù ní
iṣẹ́ kèfèrí àkọ́kọ́ ń bẹ alikiburu kéèyàn ṣe ẹni tí ẹ má pè yàn kèfèrí orígun mẹ́rin ló ní kèfèrí lágbájá ẹ lọ wádìí wò ẹ bá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ àkọ́kọ́ kíburu ó wà ń bẹ ìgbéraga ẹ̀ẹ̀kejì hasadu ó wà ń bẹ kéèta ẹ̀ẹ̀kẹta gọ́dọ̀bù ó wà ń bẹ ìbínú ẹ̀ẹ̀kẹrin ṣáwọ́ ó wà ń bẹ yodoyindin ẹ wá máa gbọ́ wọ́n ní falẹ̀ kíburu ṣé ẹ rí ibi tá a ti sọ pé ìgbéraga ó wà nínú orígun kèfèrí nù ìgbéraga yẹmúná uhu alẹ́nkìyàd ìní ó kọ̀ fún kèfèrí nípa pé kò lè tẹ̀lé àṣẹ Ọlọ́run pé in fact kí wọ́n máa kírun mi ò ráyè mo bí sí nínú gbogbo ẹni tó bá ta pàṣẹ Ọlọ́run kan ìgbéraga lọ́ba bí mo ṣe wá fáyìn tó kí n wá daṣọ no with my beauty okay máa sọ ẹlòmíì ní ẹ̀yin náà wo I'm a graduate ká máa gbèrò rí pé kí n múra bákan kí n wọ black this is barbaric idea okay oní vocabulary lọ́wọ́ àbí wà á tún sọ wájú àmọ̀lẹ́kà ṣe bí vocabulary ni ọmọ bí yàríkì ni bí bàbáríkì ni you will know so ti yé báyìí so kéétàn ìgbéraga yamna uhu alenkiyad ìgbéraga ni èdè yìí ò lè tẹ̀lé àṣẹ Ọlọ́run gbogbo àṣẹ Ọlọ́run ẹni tó bá takò pátá ẹ lọ wò ìgbéraga ni ẹlẹ́ẹ̀kejì alehasadu kéétà yamna uhu kọ̀búlùn nasiha ìyẹn ni ó jẹ́ kó téèyàn bá jẹ́ oníkéta bí ẹ bá ṣe wáàsí fún wàhálà kò ní gbà yẹn kíni tí wọ́n bá ti wà bá mi sọ̀rọ̀ irú ẹ ní ọ̀wá sọ in tó kó bá àwọn kèfèrí lọ́dọ̀ nàbí nu wọ́n sọ pé bọ́nà wọn bá tiẹ̀ wá sọ tí ọba wa rán yẹn ṣẹ́ tí ó sọ Kùránì kalẹ̀ kìnnìkan oníṣàlá kọ́rí àtẹ́ni kìnnìkan rọ́jìnà àzímà bí nǹkan tọ́lọ́ sọ náà lù Kùránì ike bí bọ́nà wọn bá tiẹ̀ wá sọ Kùránì kalẹ̀ kò wá rí yẹn ńlá kẹtí ọ̀nà Muhammadu ni ó wà rán Muhammadu ọmọ táwọn ọmọdé tí ń bí ọlọ́ni àwọn yakusimuna rahmata rabbika ayà yẹn ìrántí ìbẹ̀rẹ̀ rẹ̀ mọ́ni ọlọ́ni àwọn yakusimuna rahmata rabbika sẹ́yìn lẹ́ ń pín ni in tó kó bá yín nu ilé yín nu Ọlọ́run gbé ọmọ kékeré ó sì gbogbo nu ilé ń fún un tó yẹ kẹ́ ẹ gbárùkù tí àwọn òkè ọmọ tí ẹ fẹ́ ya rẹ̀ wọlé jò ní láyé mi ò ní gbà bàbá ìyá ọjẹ yín pẹ́ o ẹ kẹ̀ jẹ́ mọ́gàjì irọ́ kalẹ̀ ẹ wà jókòó lórí àgbàntara ẹ máa fa sọ fẹ́ ra ọmọ tó yẹ kọ́ ẹ̀pù yẹn ni no ìbàjẹ́ nínà sẹ́yìn lẹ́ ń pín ni sẹ́yìn wà ń bẹ̀jọ́ tí ń yẹn ni kì í ṣe pé àkúnlẹ̀yìn kankan wájú Ọlọ́run níbo ló ti kúnlẹ̀ wọ́n gbájúta ló ti kúnlẹ̀ wọ́n yẹn lé alọ́ ni Ọlọ́run fún kálukú ni bó ṣe fún un ẹlẹ́bùrú kẹ́ Yorùbá ẹlẹ́bùrú kẹ́ Yorùbá náà wá sọ wọn tó bá gbangba kẹ́nita ní òmu tó ti ráyà. وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. ǹjẹ́ à ń sọnù wọn ni àwọn kèfèrí ní wàhálà ẹ̀kọ́ àti ọpọlọ wọn lọ sọ ó bá tiẹ̀ wà rán èèyàn ńlá kan ní ọ̀bà rán náà yàrá kó mú yẹn Mákà àbí kó mú Mẹ́dínà kó tẹ pé ẹ̀ńtà lílọ̀ káyọ̀ tí ó rí kẹ́ giant of kìnnìkan ní bọ̀ yẹ wo bó ṣe rí ká ànàbí yìí lọ́wọ́ lọ rán Ọlọ́run ní kí lọ́lọ́run wí. ahum yaqsimuna rahmata rabbika. Ọlọ́run ní ṣé àwọn ní ẹ fẹ́ máa bẹ́ mi pín kẹ́mi Ọlọ́run sẹ́yìn lẹ́ ń bá mi pín ni ó ní ọmọ ìyá alágbájá ló wá ní inú fámìlì wa fìtànlẹ̀ ahum yaqsimuna rahmata rabbika sẹ́yìn lẹ́ ń pín ìkẹ́ èmi Ọlọ́run ọba rẹ ni sáwọn ní ń pín ni sáwọn ni wọ́n bá mi pín ni àbáwọn ni ń pín. nahnu qasamna baynahum ma'ishatahum. Ọlọ́run sí bí mi mò ń pín gbèsè ayé wọn láyé tó bá wù mí mo lè wò ó àkọ́bí ó wà ńlẹ̀ ìkejì ó wà ńlẹ̀ ìkẹtọ́ ó wà ńlẹ̀ ìkẹrin ó wà ńlẹ̀ ìkarùn ó wà ńlẹ̀ ẹnìkan bẹ ọ sọ̀tà ara rẹ̀ fún mi pé màmá àwọn ń sọ fún àwọn pé tí ọ̀rẹ́ àwọn kan báyìí bá wà láyé ni in tó ṣe nínú gbèsè ayé àwọn èsè kékeré torí ìgbà tí ọkọ àwọn ti ń sọ yí pé káwọn ò tún wá bímọ sí i làwọn bá yarí pé àwọn ò bímọ náà àwọn ò bímọ ọmọ mi ti wọlé ọkọ náà ọmọ mi ti wọlé ọkọ kí n kọ́ àwọn bímọ ọ̀rẹ́ àwọn náà bá wọn pé wò ó tọ́lọ́n bá fún mi irú ọkọ rẹ tọ́wọ́ tó ní bímọ sí i wò ó pọ́kọ ilé ọjáde wọn bọ̀ ayé rẹ sọgbọ́ ṣé ìwọ lọ fẹ́ tọ́ ni làwọn bá òkè irú ọ̀rẹ́ wà ní pé má lọ bímọ sí i wọn ni àwọn kó jáde ńlé ẹni ẹ ń sọ̀rọ̀ wọn fún wa pé mọ àwọn láwọn kó jáde ńlé ọ̀rẹ́ àwọn náà wò ó bí mo rẹ̀ tí ó bọ̀ ayé wọn ní ọ̀bọ bẹ́ẹ̀ ọkọ ẹni òbí mọ̀ sí kí ni tiẹ̀
àwa ní ọmọ rẹ̀ kan tí ń bímọ ilé ọkọ kíní kan pé báwọn ṣe kó padà nù pé ọ̀rẹ́ eléyìí tó sọ yìí lágbára o pé oorun jọ náà ńlọ́wọ́ á di ohun tí ẹ ń bá sọ̀rọ̀ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ lògo fámìlì lónìí màmá wa máa sọ fún un pé tóun ọ̀bọ̀ wá lóyún rẹ kóun ò bí ọ sóun wá wàdú èrè rẹ tóun jẹ lónìí ẹni yẹn ní ń bọ́ gbogbo fámìlì. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. ìwọ náà tó ti fètò sí báyìí ní ìṣẹ́sọ́ tún ti gbọ́ ẹlòmíì lọ yọ so ti gbọ́ bóyá ògo fámìlì yìí ló sí mọ́ àánú ẹ̀ ṣe mí bóyá ògo fámìlì yìí tí ó gbogbo fámìlì yọ sọ̀rọ̀ yìí pé lọ́kọ̀lọ́kọ̀ gbà sí ọ̀rọ̀ kẹ́ máa jókà sábà máa ń wà lọ́wọ́ wájú ni jókà sábà wà lọ́wọ́ gbogbo àti máa ń ta kókó ọmọ gan pọ̀ ẹlòmíì ti máa ń ta kò ó lè wà nọ́mbà 7 ní ọmọ bàbá rẹ̀ no ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ tó ẹ pé àbá àti ẹ bá lọ bí méjì sí wọ́n wáyé ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ta kò gẹ́gẹ́ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ni ẹ máa wo nọ́mbà tó wà wọn yìí sábà jẹ́ nọ́mbà 1 àwọn bí ọwọ́ last tó ẹ pé lọ́wọ́ á padà fàyọ pé you see ẹ gbogbo àwọn bàbá àtàná àwọn kẹsà ń bí ilẹ̀ lọ tiẹ̀ ní wo tiẹ̀ ríro wọn kẹsà ń dà á lẹ̀ lọ ẹ wo tí kálukú Ọlọ́run ní pèsè fún yẹn ibi tá a bá débẹ̀ ni pé kéèta ti máa ń bínú ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ni algọ́dọ́bù wọ́n ní tí ìbínú bá wà yẹ̀mùná uhu aládé ìbínú kéje ìmọ̀ ń kọ̀ fún yẹn nípa déédéé èyí ò ní lè ṣe déédéé mọ̀ kó lọ tọ́ sí bọ́ọ̀tì mo bínú sí no a máa mú lẹ́tọ́rà mi yóò sì máa bínú student yóò sì máa fẹ́lẹ̀ tó bá fẹ́lẹ̀ láyé so lè fẹ́lẹ̀ láyé kàmá ọmọ tiẹ̀ náà ń kọ́ ọ̀rẹ́ tọ́ lẹ́bàá pé no òun náà ẹ̀kọ́ tó sí but mi ò gbà ẹ lọ́gọ́ ní 1990 kìíní kan he did something for me he said kìíní kan okay kéde yẹn ò lè ṣe déédéé láàrin ìyàwó méjì oníyàwó méjì mẹ́ta ìkànsí ọ̀hún bínú sí ẹ̀tọ́ rẹ̀ tó sì dún ní kìíní mo mọ̀ ìní fún lẹ́tọ̀ rẹ̀ ọba tọ́lẹ̀tọ̀ rẹ̀ ó sì fún ẹlẹ́ẹ̀kẹrin ni aṣáwátù wọ́n ní yòdòyìndín adùn òun tiẹ̀ òní máa ń kọ̀ fún yàn pa pé kéèyàn ò lè bí sí pẹ̀lú ìjọsìn kò ní ráyè ìjọsìn mọ́ kí no ẹja tó lọ sí kíní kan ká lọ jayé ẹja lọ kíní kan ká lọ kíní kan club ká lọ ti gbá ẹ̀ máa ọmọ tó dá àsìkò ara là búra náà àsìkò kíní kan èyí bú kíní kan lẹ́rùn ok so àwọn àfa wa ní afẹ́ mọ etí bínú gẹ́gẹ́ pín sí àníwá olùgọ́dọ̀ àníwáhù alìgọ́dọ̀ ọ̀nà tí ìbínú pín sí alìgọ́dọ̀ bù náà àn ìbínú méjì ni o gẹ́gẹ́ báwọn àáfà bí wọ́n ti sọ ike sẹ́rí ìbínú kan wà tó jẹ́ ike mahmudun téèyàn bá bírú náà ìsìláàmù yìn pé ọ̀kàrẹ̀ ọmọ ọkọ ní ọgbọ́dọ̀ bínú torí bá a ṣe ń sọ̀rọ̀ bínú látàrí náà ká sáwà níbi rárá ni àwọn ìbínú kan bẹ tó yẹ kó tó ọba bí àtún yín pé dànsákì rẹ ọgbọ́dọ̀ bínú torí ẹni tó bá rí ibi tó yẹ kó ti bínú tí ò bínú agọ̀lélẹ́yìn ọ̀rọ̀ mi àpònù so nta nsọkọ mahmudu ń bẹ tó yẹ pé téèyàn bá bẹ̀rù nù ọ̀kàrìlẹ̀ ọmọ ọkọ ni ọ wọ́n mẹ̀fì mọ́mú èntọ́jẹ́ wípé téèyàn bá bí a sọ fún pé kò dáa ìbínú yóò dáa alájí ẹ̀ ti dàgbà lẹ́bínú ni gbogbo ẹsẹ̀ ń gbọ́n báyìí kí ló dé tẹ́lẹ̀ mi bá ń bínú báyìí wà láì bí ìgbà tí wọ́n fẹ́ gbé máa lu gbojú wíńdò ni sẹ́wọ̀n kí agídí ńlá ni yóò bẹ́ẹ̀ bá tó wá jó se tí ó ṣe lásìkò bínú ó lè ṣe rẹ̀ léṣe wàláì yìí má bínú ni wàláì kí ló dé alájí ẹ̀ ti dàgbà kẹ́ ọ̀rọ̀ àgbàlagbà kọ́ ẹ̀ kí mọ́mú yà alágbájá ni kẹ́ ayé alágbájá bíbó àwọn ọmọ ló ti dàgbà mọ́ yín lọ́rùn ntẹ́ ẹ bá bọ̀ látọ̀dọ̀ tẹ́ ẹ lúlúlú ṣé nǹkan gbogbo ẹni tẹ́ ẹ máa ń lu obìn ṣé nǹkan rẹ nu gbogbo obìn náà tó bá ti rí kọ́kọ́ tí máa ń lù ọ́ lọ́fẹ́ má máa dúró tì kọ́kọ́ sáà máa fọ́ngbà tí kọ́ má jẹ́ pé n tó fi máa jẹun ọmọ oògùn etí ni tó bá padà dàgbà tó àwọn akọ lẹ́tà wọn kẹ́ lágbájá wò sáà fọ̀rọ̀ pé kí n wá sí lọ́nà àná ọba ń fọ oògùn etí ránṣẹ́ torí gbogbo ìgbà tí àti ìgbà tẹ́ ti fẹ́ra yín ọwọ́ padà sódódó wọ́n ń pèrún onísọmọ elékuru ní kọjá wàhálà nù o wọ́n ti gbé etí ẹ̀jẹ̀ ti rọ́ dí so gbọ́n tó téèyàn bá jẹun ọmọ kọ̀ yẹ kéèyàn jẹ́ lórí àìsàn ọba ti mọ̀ pé ẹni tí ọmọ fìṣẹ̀dún ọ̀wù lọ́fẹ́ ọ̀rọ̀ bá ti tètè máa họ lọ so kì í yẹ kó náà wà látẹ́lẹ́yìn náà alágídí ìyà ní àdó ẹ̀kẹ́ ọ̀pá mi ni ara ní bàbọ̀ sí o kọ́mọ́tì ju ti kinní kan lọ kó ti di pé o ti ń wó báyìí àwọn ìgbàjú oró tó ti wà láti ìpìlẹ̀ tẹ́lẹ̀ ní wọ́n padà ń ṣiṣẹ́ èèyàn wá ń wo kinní lọ́ọ̀kan èèyàn sọ̀rọ̀ o àwọn àfáà ní ìtọ́jẹ́ mavimum ìbínú tó jẹ́ pé àábẹ̀nu àtẹ́lu ẹni tí ń bírú ìbínú bẹ́ẹ̀ máa ká nàfi ìgẹ́rì rẹ̀ hàk ìbínú tó bá jẹ́ pé kì í ṣe bí òdodo yẹn ti ń bí
èyí tó jẹ́ mahmud òun ni fi janibil haq, èyí tó bá jẹ́ pé ààyè òdodo ń lo ti ń bínú. So àwọn àfáà wa ní bá a ṣe ń sọ ẹ̀ ìpín tá a sọ wípé èyí tó jẹ́ òdodo ta ní mọ̀dìmọ́mù ni so ti báyìí n ta ní ibi tí èsì ààyè òdodo òun nìyẹn ti ń bí Islam ṣàlàyé rẹ̀ fún wa. n ta ní ọ̀dà ìbínú tí ọ̀dà kí láàfin mọ̀ òun náà ni tó bá jẹ́ wípé o bínú o fẹ́ máa fi gbẹ̀san tàbí o fi ń wá glory fúnra rẹ̀ so ti báyìí tí èsì pé torí ìtọ́lọ́ ìbínú tí ó jẹ́ ààyè ti tọ́ tó jẹ́ tó dodo ó ní tó bá bí nítorí ìtọ́lọ́ tó jẹ́ pé n tó ń bínú lé lórí nǹkan tó lọ nífẹ̀ẹ́ sí ni lápẹẹrẹ ọ̀bá ìyàwó òbínú síyàwó rẹ̀ torí pé kò kírun òbínú síyàwó rẹ̀ torí pé kò kírun òbínú síyàwó rẹ̀ torí pé kò ṣẹ̀sìn àwọn awádìí ìbínú ẹ̀hún oníọ̀rọ̀ màlálẹ̀ sẹ̀mọ́lóṣè ṣé kìí sókè lé ní sẹ́yìn wá ṣe bí sáà ti jẹun ẹ̀hún ó ṣe bẹ̀ iyọ̀já ó ṣe wọ́n jọ náà nu sẹ́yìn wá ní tẹ́yọ̀ mọ̀ ń bá sọ̀rọ̀ yín wọ̀sẹ̀ ẹ̀hẹ́n kò sí bí yẹn sì lè yọ gẹ́gẹ́ ṣe é rí atọ́kùn àtòbin àwa méjèèjì no testing ni ẹni tó lọ́n bá ní ọ̀ra no testing tó bá gbé délé tó bá tì bọ́ná tó bá yẹ tẹlifíṣàn tó lọ́n bá ní ọ̀tàn wọ̀n tó gbé gbogbo kọ́lọ̀ jáde kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba sì tì bọ́ná tó gbé àfù jáde ntọ́lọ́ ló gbé no testing ni kò sí kẹ́ àṣìṣe ọ̀rọ̀ ní kẹ́ àwọn ọkùnrin ọ̀dá àwọn ọkùnrin náà mọ̀ ní àwọn obì ọ̀dá àjọ dáa ni àmì ìjìlá àjọ dáa so mọ̀ wulẹ̀ púrúfù pé kìíní kẹ̀kẹ́ àjọ dáa ni no test ń jọ lọ àmì méjèèjì ẹ bá àṣì kọ́ṣípù 1 million years ẹ lè mọ̀ wọ ara yín tán nígbà bá jọ délé bọ́lọ̀ ń bá gbé fún ọ tó jẹ́ pé ìwọ ni o kórìíra kéèyàn hanrun ṣùgbọ́n ìyàwó tọ́lọ̀ ń gbé fún ọ bígbà tí wọ́n tan hánu tírélà rẹ̀ ni o ti gbé délé náà o ti gbà pé ok àgbélébù ti ẹnu so ọmọ kárígò ni kò sí wàhálà kẹkẹ yóò èsì pé obìn kò sì sí gbogbo dẹ́mọ̀sì dẹ́mọ̀ lójú ayé níjọ́ ìgbéyàwó la fún máa sọ kẹ́ gbogbo engagement rẹ dẹ́mọ̀ para yín jẹ ẹ jẹ́ pé àwọn àfáà tí ó sọ reality fún yín tí ó tó sọ àwọn àfáà tí ó máa parọ́ fún yín ayá lọkùnrin gbó jẹ fọkọ rẹ bó ló sì máa gbé fún yín rọ bí ó sì máa lọnà àmọ́ yín tọrọ gbóúnjẹ nínú kíchìn fún rẹ ọ̀bọ̀ bẹ́ẹ̀ tó dáná kò sí bó ṣe lè rí ọ̀gàǹgà tó bí ọ̀yọ́ fi ṣe ẹlẹ̀ wà á ti dìyún mẹ́rù kẹ̀ tó bá ti dé sílẹ̀ kẹ̀ ànábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam sẹ́yìn ló wá fẹ́ parẹ́ bó wá parẹ́ wò yóò tún sáyé lẹ́yìn ẹ̀ wá ń bínú ọmọ kí ó ní tí bínú máa affect inú ara á dé bẹ́ẹ̀ ntí máa dọ́kun mi ò kú tí ẹ dánù nù àwọn ọmọ ọdọgbọn jọ lè kọ ọwọ́ àmọ́ bínú lọ ẹ̀mí ẹ̀ ń já lọ lọ́wọ́ díẹ̀ díẹ̀ gbọ̀tẹ́ tí ó yẹ kó rí nǹkan kan rò kò yẹ kó rí nǹkan ńgbọ̀ wáyà wọn padà ní fúnpá rẹ̀ ga wọn á ní kinní kan so òtí wọn á ní alájì nǹkan ti ṣe yín ókè nǹkan kò ṣe wọn èmi mọ̀ ní débi ká ẹ̀ hàn kí wọ́n sórí bẹ́ẹ̀dì báwọn nǹkan ti ṣe wọn ìyàwó ní ìsìn òun sì ń sara mọ́ ọ́lá wo ọba kú dànù yọ ṣàyè ń tẹ ọ ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ànábì ní ẹjẹ ń sọ fún yín gbogbo ẹni tí bá ń jà tí ń ṣe kìtìkìtìkìtìkìtìkìtìkìtìkìtì wọn wá wò pé lórí kíní ṣe é sí ànábì ní lórí pé àwa wò ń bínú lìkíni lè asọbatin nítorí fámìlì rẹ̀ àbí nítorí pé ń jà fúnra rẹ̀ àbí nítorí kíní kan so àwọn yẹn ń sọ̀rọ̀ asọbatan ànábì ní tí a bá lè pa ó kúkú àìmọ̀kẹ́dànù èèyàn máa ń dà nítorí ìtọ́lọ́ ni kì í ṣe pé ìrìn mi ni wọ́n jẹ̀bi ọjà rí àpàrà ọbẹ̀ ni yóò bá jọ ni wá tó ń gbọ́ tó o bá kú díẹ̀ ànábì ní wò ó kíní kan ẹ̀ wá ń jáde síjọba ìjọba lòun ò tí ì ṣe tán nǹkan wọ́n ń dáná wọ́n gbọ́dọ̀ sí ni ajẹ́ ń yá lọ ní ibò lọ ń yá lọ èèyàn bẹ́yàn bá ya dání kí á mọ̀ bẹ́ẹ̀ ó sì yí yáyá ọ̀rọ̀ tẹ̀sìn náà ń sọ àwọn àfáà wa ní kí ni atharu li godop ala lisan tí ìbínú bá wà tí ẹ̀ bá wọn bínú orí pa ìbínú wo lẹ́ẹ̀rí tó jẹ́ pé tí ìbínú bá ti lè wà ní ìgbésí ayé yẹn àwọn orí pa wo rẹ̀ wo ní ọmọ torí ahọ́n jáde orí pa ìbínú tí ọmọ ti orí ahọ́n jáde ẹ jẹ́ ká kọ́kọ́ sọ àkọ́kọ́ ń bẹ̀ ó ní pé ìbínú a máa mú yàn sáré búra tí ó sì gbé yàn kọ lọ́lọ́run ìbínú sẹ́ a máa mú yàn inú aburú tí ọ̀kọ́ gbé jáde ń bẹ̀ àwọn àfáà ní sẹ́rí àwọn aburú tá a fẹ́ kàkalẹ̀
ìbínú a máa jẹ́ kó tẹnu èèyàn jáde. Àkọ́kọ́ ni àsábù èébú. Ìbínú a máa jẹ́ nígbà bínú kò lò sí òrùlé jágídí. Islam sì ní ẹ̀ máa bẹ́ẹ̀ bú. Kéèyàn máa bú yàn, kéèyàn máa làníyàn, kéèyàn máa ṣépè, ìbínú a máa fà á. Ìwọ ọmọ tọ́lọ́ wọn hàlàkà yìí nígbà tóbi bá ń sọ pé ọmọ tọ́lọ́ wọn hàlàkà, ọmọ tí wọ̀ bí sọ ọmọ tí máa hàlàkà, ọmọ tí máa hàlàkà kọ́ ọmọ tọ́lọ́ wọn parun. Ẹ wọ àwọn ìyá àtànà, ẹ wọ àwọn òbí ìtànà tí inú bá ń bí wọn, àdúrà ni a máa ń ṣe lórí ọmọ. Ìwọ ọmọ tó kọ́lé fún mi, ìwọ ọmọ tó soríire, ìwọ ọmọ tó ṣe báyìí, èpè ló bí mi fi ń jẹ ọmọ látara àbínú pé kíní kan sórí kó lórí ibú ni ọ tí mo ti ń jọ látàárọ̀ tó sì mọ̀ pé aago méjìlá ẹ̀ka jíjáde ìwọ ọmọ ẹ̀ ò ní nísìnyí sí nǹkan renu ọmọ tó bí. Ẹ̀rí sì ń bọ́ lórí rẹ̀ torí eléyùn lásán ànábì ti sọ fún wa sallallahu alayhi wa sallam yí pé ẹ máa gbọ́ o ẹ máa sọ ń tẹ́ ẹ máa sọ jáde o lẹ́nu yín o torí pé ànábì sọ yí pé níjọ́ tí Abu Salama kú ànábì wá wọlé tì ànábì wá fọ́ bó ojú rẹ̀ wálẹ̀ báyìí ó wá pàjúdé nígbà ó pàjúdé àbítá ànábì ti wà mẹ́ ànábì bá gbọ́ táwọn èèyàn ń pariwo ń ta tẹ́ ń ṣe pé olóríire inú fámìlì lọ́la láàánú àwọn lọ́rọ̀ sáwọn lè rárá àánú máa láyé àwọn báyìí o ayé àwọn ti bàjẹ́ o ànábì bá ní à látẹ́dú wala anfusikum ẹ má máa ṣépè lera yín mọ́ illa bi khair dáadáa ni ẹ máa sọ torí pé fa innal malaikata yu'minuna ala ma taqulun àmàlẹ́kà àwọn máa ń ṣe àmì lórí gbogbo ń tẹ́ bá sọ ni sọ̀gbọ́ ó ní ìwọ ọmọ tó ní òní rìn kára ńláyé rẹ àmàlẹ́kà sáàmì ọwọ́ adẹ́yìn wọ̀ ọláyé kan ní í ṣe ọ̀tá aláyé sọ́mọ̀ kó wọ̀ láyé òun tó ọba yọ ọmọ ń jẹ́ èpè ló fi ń jọmọ láàárọ̀ ànábì sílẹ̀ àmàlẹ́kà kan bẹ àwọn máa ń wá gbogbo ibi tó ànábì ẹ̀dá bá ti ń sọ̀rọ̀ ni nítorí wọ́n ti sọ bẹ́ẹ̀ àwọn kà sí àmì torí olé olókùtọ́ ọjà ń débẹ̀ ọjà àgbàdo débẹ̀ ni ó sọ ọmọ pọ̀ ọjà àgbàdo débẹ̀ ọwọ́ akú bí ilé méjì onúnúnù ọwọ́ àti ìkàrà mi wáyé òun ti bàjẹ́ o àmàlẹ́kà wà lámì ọjà rẹ ọwọ́ àtàmọ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ alẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù rẹ ló ṣe ọ́ ta ló ṣe ọ́ ìwọ ló ṣe rẹ̀ wọ́n ló ṣe kí ni ìwọ ló ṣe rẹ̀ so tó o bá ti gbé gíláàsì kalẹ̀ báyìí tó o bá fẹ́ mẹ́ntì ń ṣe ọ́ ìwọ gbé mìíràn kalẹ̀ kọ́ wá dún wájú rẹ̀ tí má dà lọ ẹni tó bá rí tó bá jáde sí ọ báyìí fọ́ngi lórí ẹni tó bá jáde sí ọ̀hún ní ṣe ọ́ ó rí i pé wọ́n ló rí ra rẹ̀ ń bẹ̀ pé wọ́n ló ń ṣe rẹ̀ èpè tó ń ṣẹ́ lórí ọmọ àwọn ọmọ ọ̀wà aláṣeyọrí wọ́n ń dààmú káàkiri ọ̀wá ní ìyáálé rẹ ni ṣé tí ń bẹ Nàìjíríà ṣe kálukú ráàyè tẹlòmíì mọ̀ sọ́mọ̀ kíjọba Nàìjíríà kan ti ọkọ̀ gbé pọ́blẹ́mù lé kálukú lọ́wọ́ tí kálukú ń rán káàkiri kálukú tí ń ronú nìsín wọ́n tún ní gáàsì ọ̀hún o wọ́n lè pọ̀ ọ̀hún o ṣé ìbẹ̀rẹ̀ ní kóòtù àmọ́ aráyé òpó tó fẹ́ sí ẹnìkan ìwọ ni o máa sọ ẹnu ẹ ara àwọn tí ìbínú máa ń mú wá òun ni kí ni o èpè òun ni làánà òun ni ká parọ́ mọ́ èèyàn yọ̀rọ̀ àwọn ó sì parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní kódà ìbínú àwọn àfáàjà wọn ní ìbínú àmọ́ mú ọmọ nìyẹn yóò sì sọ gbólóhùn kèfèrí jáde láti látara àbínú ẹlòmíì lè ní Ọlọ́run nítorí ṣe yóò dá tó bá jọ ọmọ dédé ní kọ̀ọ̀kọ́ ṣe bẹ́ẹ̀ ó sì yìí ṣe ẹ̀ máa gbọ́ látara àbínú ń bẹ tẹ́tẹ́ pé ẹlòmíì kódà àfọ̀nwáàsí eléyìí náà tó dọ́rọ̀ àfà ọ máa fi bínú ṣe wáàsí ọ máa fẹ́ bọ́lọ̀ ń bínú kọjá ń tọ́lọ̀ ń gbé wá ọ wà máa wo àwọn èèyàn kan pé àwọn eléyìí wà náà wò lè rà náà ọlọ́mọ inú ń bí ọkẹ́ a sì kékékékéké a ní ká má ṣe nǹkan mọ́ ẹ tó wá burú bó ṣe bẹ̀rẹ̀ ají láàárọ̀ àti bá lẹ́lọ́nu pàràgà àti gbá pẹlẹbẹ àti bá nílá abákiri kan olórí ibú ẹ̀dá ní ọlọ́run jẹ́ lé foríjì mọ́ tó o bá dẹ́rù ẹ̀wò wọ́gán lè kàdáwò wájú ọlọ́run kílẹ̀ rí wa Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhìí Jundub ó ní anna rajulan arákùnrin kan bẹ ó wá sọ yìí pé wallahi òun fọlọ́múra la yaghfirullahu li fulani ọlọ́run ò lè forí jìnnà gbẹjá mọ́ wa inna Allaha ta'ala qala Ànábì ní bọ́lọ́run bí ẹni yẹn ṣe ń sọ bẹ́ẹ̀ ọlọ́run sì ń sọ látòkè sẹ́mọ̀ yìí pé man ladhi yata'alla alayya alla aghfira li fulani ta lẹni tí ń bẹ mi ọlọ́run tí ń bá mi dájọ́ tí ń jẹ gàba tí ń búra tí ń sọ wípé èmi ọlọ́run ò lè foríjì lágbájá
fa inni qad ghafartu li fulan ẹni tó ní ilé foríjìn mo ti foríjìn báyìí wa ahbitu amalaka iṣẹ́ tiẹ̀ mo wá bàjẹ́ kò sí n tó lè ṣe mọ́ láyé tí mo lè gbà sẹ́wọ̀n kí ìbínú lójú ó sì sọ má jẹ́ kí ìbínú àwọn tá à ń pè má jẹ́ òkú báwọ̀ gan tó ń pè yàn ibẹ̀ náà láti gbé tó bá di jọ́ mẹ́jọ torí pé àsìkò ti lọ so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run a sì fẹ́ gba ìbéèrè bíi méjì àbí mẹ́ta kó tó di pé a máa lọ so inshallah àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́run má jẹ́ ká tẹnu má jẹ́ àti bẹ̀wọ̀ náà o má jẹ́ kí ìbínú má jẹ́ ògbé akọlù ẹ̀dá ádámà má jẹ́ ògbé akọlù ọlọ́run má jẹ́ wá ba ìgbésí ayé wa jẹ́ gbogbo ń tá a mọ̀ tẹ́lẹ̀ tó ẹgbẹ́ látara ìbínú tá a bá ń ṣàlàyé fún wa a sọ solution rẹ̀ náà pé ọ̀nà àbáyọ ni tí ìgbésí ayé kálukú ó lè fi dáa àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́run eléyìí má fi sàṣemọ́ fún wa hada wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira àtàfẹ́ béèrè 090 98 88 99 39 090 98 88 99 39 tàbí 091 22 22 29 39 091 22 091 2 mẹ́rin 29 39 091 2 mẹ́rin 29 39 tàbí 090 98 88 99 39 ó ní àwọn nọ́mbà tí a pèsè láti lè béèrè ìbéèrè so àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́n hello salamu alaikum náà ẹ kálẹ́ sà náà náà irú nǹkan wo sẹ́ni téèyàn bá jó kò sẹ́ni tí ò lè jó nǹkan o lápẹẹrẹ so béèyàn bá ń dín kí lorúkọ rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ so ó lè jóná so kò sí ní so kí ni téèyàn jó láàgbọ̀ kí ni jó kí ló fẹ́ fi ṣe so ti báyìí béèyàn bá kólé iwájú ìta ó lè máa jó òun náà ń jó nǹkan náà ni so ṣùgbọ́n tó wá jẹ́ pé n ti ń jó àmọ́ kí ló fẹ́ fi ṣe tí wọ́n ti ń jó oògùn kó oògùn wa alaikum salam eléyìí ṣe àáfà náà wa alaikum salam tó rákà tù. Yes sir. Ẹ bèrè sá láti bulẹ̀ tí ń pè. Ológun ẹrú ẹjọ ẹ fún alẹ́rù kan ẹ̀yin ní ẹrú 20 ẹ̀wà fún kankan bẹ́ẹ̀ ọ̀dà. Mo ní ogún ẹrú lẹ ní ẹ̀ sì fáwọn ní kankan bẹ́ẹ̀. Mo ń gbọ́ yín sá. Ní bínú náà ní torí pé ẹni tí ń bínú ní fìyà jẹra rẹ o ẹni tí ń bínú ní fìyà jẹrẹ ẹ ń sọ àpàdà dé gbogbo àwọn orípa tí ìbínú máa ń fà síyàn ní gbèsè ayé so inshallah ta'ala so nam a gba ìbéèrè bíi méjì sí kó tó di pé a máa lọ 090 98 88 99 39 hello salamu alaikum wa alaikum salam Abdurrahman láti Masfala náà. Náà ní táwọn bá wá máa ń ṣe wọ́n wò pé àwọn fẹ́ fi Kùránì ṣe àtẹ̀gùn síwájú Ọlọ́run pé bísímìláì mẹ́ta kúlálà mẹ́ta káwọn òpó ọlọ́mọ pé mẹ́ra wọn lọ́wọ́ so ìsájà kan fáta kù káàná ọmọ mu lọ lé so àwọn bàbá wa jẹ̀sáwọn lọ khairan ọlọ́ọ̀bà ní sàn lẹ́sùn lórí ṣùgbọ́n tó wà nù súnà ni pé tá a bá ka Kùránì tán ká wá ṣàdúrà lẹ́yìn ìgbà náà so a lè fi Kùránì yẹn ṣe tàwásùlù níta fẹ́ fi ṣe tàwásùlù láti iwájú kì í ṣe pé nǹkan yẹn láti kan yẹn níta fẹ́ fi ṣàtẹ̀gùn láti síwájú á ka Kùránì tán á wà sára sí pé níta fi ṣàtẹ̀gùn síwájú wọ Ọlọ́run so ṣùgbọ́n yòó náà kò sọ wọn yẹn bí kẹfìrí kò sọ yẹn dó ń bí díà so kọ́lọ̀nkọ́ sànù wọ̀ wallahu ta'ala náà. Wa alaikum salam wa rahmatullah. Yes. Yes sir. Ó yá béèrè o láti bẹ̀rẹ̀ tí ń pè. Okay. Sẹ́lẹ̀ ti béèrè nítorí àsìkò ti lọ pápápá.
Okay. 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 Ẹ̀yin náà ti sọ kọ̀tọ̀ súnà so kọ̀tọ̀ súnà náà ni nǹkan burúkú ní í ṣe ẹ̀yin gẹ́tì mọ̀ pé ọ̀dà òun náà sì mọ̀ pé kọ̀ ọ̀dà ṣùgbọ́n ọ̀nà àtijọ́ àti mu ni àmọ́ bá bẹ́lẹ̀ ọ̀hún kọ́lọ́hún fún lọ́nà àtijọ́ àti mu tọ́ da kọ́lọ́hún kọ́ ọ̀làjọ kan sórí rẹ̀ àti sọ fún ẹ má lò dé ẹ má lọ kíni 31st o kò sí náà fìlà kankan o kò kí sọdún àwọn mùsùlùmí o January 1 yìí sọdún wa o ọdún sàní o má dáná kẹ́ abọ́nà ọdún tó kọ̀ sọdún àlòkù ọlọ́run ṣàánú wa o. Kò sí sọ̀rọ̀ tí ó ní solution. Kò sí sọ̀rọ̀ tí ó ní solution. Kò sógun kan tọ́ba mi ò lè ṣe. Kò sógun kan tọ́ba mi ò lè ṣe. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Ogun nìyẹn k'Ọlọ́run bá wa ṣẹ́. Ogun nìyẹn k'Ọlọ́run bá wa ṣẹ́. Kò sí ṣòro tí ò ní solution. Kò sí ṣòro tí ò ní solution. Kò sógun kan tọ́ba mi ò lè ṣẹ́. Kò sógun kan tọ́ba mi ò lè ṣẹ́. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Ogun nìyẹn k'Ọlọ́run bá wa ṣẹ́. Ogun nìyẹn k'Ọlọ́run bá wa ṣẹ́. Alhamdulillahi rabbil alamin. Àníri jìbá lọ lórí ètò yín ètò Al-Basira. Àwa tí a jọ kópa ní orí ètò lálẹ́ àfọwà Yusuf Adédoyin Ajánásì Ajẹwàmbí ni. Àfọwà Muhammad Jami Mikael Ajẹwàmbí ni. Amójú ọ̀rọ̀ fún sáà tí a wà yìí àwọn náà ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìámíyù. Àwọn stars wa ta ti ń gbádùn wọn látàárọ̀ àwọn náà ni Ustaz Sulaiman bun Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè. Tá bá ní ìbéèrè kan bí kejì lẹ́yìn ètò ká pọ̀ wọ́n sí orí nọ́mbà yìí 070-1064-39 ká gbọ́ ní ẹ̀kan sí 070-1064-39. Èmi olùdarí ètò náà ni Afárí Diwanullahi Muhammad Jami aka Májì Ó Bàjẹ́ oníwàkà Sunnah pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ó tún dijọ́ mẹ́jọ máa sára.